ṣé ẹ rí kinní ọkùnrin ọjọ̀gbọ́n ẹni bá fẹ́ràn kọ́ máa bóbìnrin ṣe látẹ̀yìn gbogbo oògùn ara ẹ̀ máa bàjẹ́ kò sóògùn mọ́ lára ẹ̀ gbogbo àṣejẹ tó ti jẹ tó bá ti jẹ́ pé èèyàn ṣe tán kọ́ fẹ́ràn pé tó bá fẹ́ kọ́ òògùn obìnrin kọ́ máa pọ̀ látẹ̀yìn kọ́ máa ń dùn látẹ̀yìn ṣùgbọ́n gbogbo oògùn ara èèyàn ó bàjẹ́ pàápàá jùlọ oògùn ọ̀bọ̀n ẹ bá dẹ̀ ń pín ẹyin jẹ tó o bá sóògùn ọ̀bọ̀n ẹlẹ́yin tó ń pín ẹyin jẹ tó ń pín ẹyin jẹ bẹ́ẹ̀ ṣe ń pín ẹyin jẹun oògùn ọ̀bọ̀n ò lè ṣiṣẹ́ mọ́. Sesan Adewusi Tàǹtọ́lọ́run káàbọ̀ agbára Yorùbá látẹnu Sesan Adewusi Tàǹtọ́lọ́run ni o bàbá Oloyin original ọjọ́ pẹ́ ọ̀nà ti jìn dáadáa tá a bá sọ nípa ṣàwárí ìmọ̀ ìjìnlẹ̀ nípa ìwé àtegbò agbára Yorùbá Sesan Adewusi tún ti dé ó ti ní káwọn èèyàn bá sọ bẹ́ẹ̀ mọ́ o wípé kò ságbára mọ́ nílẹ̀ Yorùbá ó ní Ọlọ́run ń bẹ bíi tàtijọ́ bẹ́ẹ̀ lágbára Yorùbá ohun ẹnu Yorùbá ewé Yorùbá egbò Yorùbá sì lágbára yeye o ǹjẹ́ ẹ ti gbọ́ gbogbo ẹ̀yin oníkéré wà látẹ̀yìn wọ́n ti ní kẹ́ ẹ má gbẹ̀yìn wọlé mọ́ o kí ni ọ̀hún máa ń ba agbára gẹ́ lára ọkùnrin ni o fẹ̀yìn tí àwọn yìí bá ń bí obìnrin ṣá ọkùnrin yìí máa sọ pé tá a bá ṣe é tán ṣe kí ni tán o tá a bá jẹran sùkú sí tán tá a bá jẹran ṣe é mi ó níbi tí ẹ̀wọ̀n bá sọ̀kalẹ̀ o lórí obìnrin wa tá a bá bá pa báyìí tàbí báyìí sọ̀kalẹ̀ obìnrin níyàwó yẹn máa bí ṣá o ọ̀rọ̀ agbára Yorùbá ẹ gbọ́ dáadáa látẹnu Sesan Adewusi onímọ̀ tó nímọ̀. agbára ń bẹ lọ́wọ́ Yorùbá ẹ má jà tanra wa ẹ sọ fún mi pé bọ́ lónìí ṣe rí ewé kan bẹ ewé yẹn tí wọ́n bá fi ọtí rẹ wà lẹ́tàlẹ́ tí mọ́tò bá fẹ́ lásídẹ́ǹtì òní lásídẹ́ǹtì ẹ̀yìn ló ló bẹ́ẹ̀ so ni tá a bá ewé ẹ̀yìn ló ló bẹ́ẹ̀ so. àyìnlá múra náà sọ ó ní lẹ́yìn ló ló bẹ́ẹ̀ so. lẹ́yìn ló ló bẹ́ẹ̀ so tí wọ́n bá fi rẹ ọtí ìbá ṣe ṣìnáàpù ìbá ṣe Chelsea téèyàn bá mú wà láìtàláì tásídẹ́ǹtì bá fẹ́ ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ kẹ́ tó débẹ̀ ni tí wọ́n bá táyàn lọ́fà ewé yẹn ẹ̀yìn ló ló bẹ́ẹ̀ so tá a bá mú tí a bá rẹ sínú ọtí tàbí kéèyàn rẹnu minerals 7 up toró lè jọmọ kékeré téèyàn bá mú lẹ́yìn lólobé so ní a bá fẹ́ táyà ló fà tàbí ẹni tí ta ló fà tó bá mú ọfà yẹn wà láìtàlẹ́yìn ọfà yóò kó lára rẹ̀ wà láìtàlẹ́ tó dájú ni. ìbúrú yẹn ló máa wà káàkiri yẹn. ọmọ wà káàkiri. ẹ máa ń pè ní. ẹ̀yìn lólobé so tún kiri náà kìnnìkan jẹ̀bú. abisowo ìjẹ̀bú ń pè lábisowo torí pé téèyàn bá jẹ gbèsè tó bá tún mú a máa ń jò pẹ̀lú odidi atare ńgbà míì nínú ìwé kan tí mo fẹ́ ṣe jáde nkọ́ eléyìí ọmọ ewé ẹ̀ máa ń wà lẹ́yìn ó dàbí ewé ọ̀mísìmísì ṣùgbọ́n èso ẹ̀ máa ń wà lẹ́yìn ni nínú ìwé kan tó tí mo fẹ́ ṣe kan agbára Yorùbá tẹ́ẹ̀rí tí èèyàn bá fi kinní tí wọ́n bá parí iṣẹ́ yẹn ilé àkọ́kù èèpẹ̀ ẹbẹ̀ là ń lò pẹ̀lú àwọn nǹkan kan téèyàn bá hàǹgẹ̀ sára lé táwọn ayakilà bá mọ̀ adigunjalè bá dé ilé àkọ́kù ni wọ́n máa bá ń léèyàn tọ́bẹ̀ jẹ́ inú mọ́tò lábá ilé yẹn alábi ilé àkọ́kù lójú wọn ilé àkọ́kù ilé àlàpà ní ọjọ́ wọ́n bára wọn jà kó bẹ́ẹ̀ ni tọ́bẹ̀ jẹ́ inú mọ́tò lábá fi sí tí èèyàn bá fi ń bọ̀ mọ́tò yìí ó bá jẹ́ mọ́tò 10 million báyìí jọ 50 million tẹ́ ẹ bá dọ́dọ̀ wọn ìjàpá ní ọ̀dà mọ́tò ayé ìjọ ìjàpá ní ọ̀dà lójú wọn ṣé bẹ́ẹ̀ mọ̀ pé yóò bá lágbára débi pé táwọn fàyàwọ́ kí wọ́n bá ní kí ló wà nù báàgì yìí wọ́n sọ wípé gàárì ni tẹ́ ẹ bá dẹ̀ tú gàárì lẹ́ẹ̀bà ń bẹ̀ yóò bá léwé kan tójò bá fẹ́ rọ̀ tá a bá dáná sí i ẹ̀jẹ̀ ń sọ yẹn náà fáwọn tó ń wò wá kọ́mọ̀jẹ̀ fún ẹjọ́ dáta dànù ewé ìtìpọ́n ọlá ni tá a bá dáná èdú nìsín á wà kó ewé ìtìpọ́n ọlá á kó sórí iná èdú yẹn yóò ti jò díẹ̀ á wà kó tàbí náà gí tọ́ba tí a ń jò á wà kó ewé ìtìpọ́n ọlá á dà sórí ẹ̀ tí bá ti ń rú wẹ́rẹ́wẹ́ báyìí òjò tó sú yẹn wà láìtàlẹ̀ kò ní rọ̀ bẹ́ẹ̀ ni àwọn míì ń bẹ ìyàwó wọn obìnrin ń bí wọ́n máa ń bínú ọwọ́ rẹ ló wà ó lápá àbí téèyàn gbọ́dọ̀ bá sọ̀kalẹ̀ tó o bá ṣe tán lórí ìyàwó ẹ̀ tó o bá mọ̀ apá àbí tí wọ́n bá sọ tó ń bá sọ yẹn obìnrin ọmọ bíjọ apá kò yé wọn sá ó ní apá kan téèyàn bá sọ téèyàn bá ṣe tán tó o bá ṣe tán lórí obìnrin tó o bá fẹ́ sọ pé ìkan fẹ́ sọ o sáà fẹ́ ní dìde báyìí tẹ́ ẹ bá jọ sùn pọ̀ ẹ yí ni bó o ṣe yí yẹn apá àbí oyí síun oní ó dìtà míì ọmọ tíyàwó rí ó bí bóyá obìnrin àbọ̀kùnrin àbòbìnrin àbọ̀kùnrin ìwọ máa báyàwó ẹ̀ jà ó bóbi ó wá lọ fẹ́yàwó mẹ́ta míì obìnrin náà wọ́n máa díjọ torí pé apá ibi tó ń bá sọ̀kalẹ̀ yẹn náà ni. bẹ́ẹ̀ ni ó lápá ibi tí ó gbọ́dọ̀ bá sọ̀kalẹ̀ apá ibi tí bá sọ̀kalẹ̀ yẹn tẹ́ ẹ̀ rìpíìtì ẹ̀ tí nǹkan bá dúró sóbìnrin la
bẹ́ẹ̀ bá fọ́ kó bí ọkùnrin apá abẹ̀lẹ́ mọ̀ bá sọ tó bá jẹ́ pé ẹ fẹ́ kó máa bóbìn apá abitọ́ yẹ kẹ́ tó bá sọ. apá bó wá ni. ẹ̀jẹ̀ ń tún sọ yìí kọ́ dàbí ipa àjò dátà wọn tí yéèyàn bá fẹ́ kọ́ mọ̀ kíyàwó òun kọ́ máa bọ́kùnrin bóyá tí ń bóbìn ó bóbìn tọkùnrin bá ṣe tán lórí obìnrin ọwọ́ ọ̀tún ni ó bá sọ̀kalẹ̀ tó bá ti ṣe tán ẹ̀ pé ẹ̀ lè ṣe tán nìsín kọ́dẹ̀ dìde wà yọ̀ọ́rẹ́ ẹ̀ fẹ̀gbẹ́ nílẹ̀ ṣé ẹ rí ọwọ́ bí tẹ́ ẹ bá sọ̀hún bẹ́ẹ̀ dé dìde tó bá jẹ́wọ́ ọ̀tún lẹ sọ̀ sí tó yún bẹ́ẹ̀ lọ dúró ọkùnrin nìyàwó yìí ó fi bí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ bá ṣe tán ọwọ́ òsì lẹ bá sọ̀ tẹ́ sọ̀kalẹ̀ lápá kejì wọ́n bá bẹ́ẹ̀ lóyún obìnrin ló bì tá a bọ́lẹ̀ lórí obìnrin sórí bẹ́ẹ̀lì náà yes tẹ́ ẹ bá ṣe tán tẹ́ wá fẹ́ dìde sẹ́yìn fẹ́ lè dìde wà bẹ́ẹ̀ni a yìí sí nìkan náà ni bí tẹ́ ẹ yí sí òun tó bá jọ̀wọ́ ọ̀tún lẹ yí sí ló máa determine sex ọmọ. tó bá jọ̀wọ́ ọ̀tún ni obìnrin yẹn tí n tẹ́ ṣe ń bẹ́ máa doyún ọkùnrin ló bì. bàbá ẹ ti ẹ̀ sọ kí ló ń gbà pé ní gbajúmọ̀ oníṣègùn ìbílẹ̀ kan ló kú lọ́dún náà lọ́hùn ẹ wá ní kò yẹ kí ìbọn ràn ṣùgbọ́n téèyàn bá ti ń bá obìnrin sùn látẹ̀yìn tó ṣe dọ́gídọ́gí. yóò dáa fún yín ṣé ẹ rí kinní ọkùnrin ọjọ̀bọ̀n ẹni bá fẹ́ràn kọ́ máa bóbìnrin ṣe látẹ̀yìn gbogbo oògùn ara ẹ̀ máa bàjẹ́ kò sóògùn mọ́ lára ẹ̀ gbogbo àṣejẹ tó ti jẹ tó bá ti jẹ́ pé èèyàn ṣe tán kọ́ fẹ́ràn pé tó bá fẹ́ pọ̀ òògùn obìnrin kọ́ máa pọ̀ látẹ̀yìn wọ́n máa ń dùn látẹ̀yìn ṣùgbọ́n gbogbo oògùn ara èèyàn tó bàjẹ́ pàápàá jùlọ oògùn bọ́n tẹ́ ẹ bá dẹ̀ ń pín ẹyin jẹ tó o bá sóògùn ọ̀bọ̀n ẹlẹ́yin tó ń pín ẹyin jẹ bẹ́ẹ̀ ṣe ń pín ẹyin jẹun oògùn ọ̀bọ̀n ò lè ṣiṣẹ́ mọ́ torí o ti pín ẹyin jẹ. ẹyin dídí ń kọ́ bọ́sà. ẹ ti pín jẹ. àmì pé ká dé ẹyin family pé bàbá àti ìyá àtọmọ ká dé. bẹ́ẹ̀ bá ní kúkú kọ́ bá ń kúkú ẹyin náà kọ́ bá ń sè tọrọ ń re jẹ ẹ ti pín ẹyin jẹ ẹ dẹ̀ gbẹ́kẹ̀lé oògùn ọ̀bọ̀n ẹlẹ́yin. ẹ mọ fi sọ fún àtẹ ń jàjàgbara tó o bá jẹ́ pé o fẹ́ràn kọ́ ọmọ ṣètìbí látẹ̀yìn oògùn ò lè jẹ fún ọmọ sàrà ikú rẹ sàrà ni ọ àmọ́ gbẹ́kẹ̀lé pé wọ́n ní ìjà lágége nǹkan wà lára mi mẹ́wàá ni ó mú nǹkan kò ní mú dání mọ́ ó ti gbà pé ní tí mo jẹ sára tó ọ yẹ nsó ó ti gbẹ̀yìn wọlé gbogbo ògbà kò sóògùn lára ẹ bó ti bàjẹ́ olóògùn la mọ̀ ó ti di òkútù fẹ́ tẹ̀ ká mọ̀ ṣe lẹ́yìn mọ́ ẹ mọ̀ ṣe mọ́. ẹni tó lóògùn la ẹni bá lóògùn ni ẹni tí bá sóògùn máa ṣẹlẹ̀ tẹ́lẹ̀yìn lọ o. ẹ kò dé ìwúlò tiẹ̀ dá ẹ bá ti sóògùn bẹ́ẹ̀ lẹ́yìn bí ẹ bá sóògùn bẹ́ẹ̀ lẹ́yìn ẹ máa jẹ yín ẹ máa pẹ́ yín jẹ tẹ́lẹ̀yìn yẹn kò dáa fún gbogbo èèyàn. Bàbá yàtọ̀ sí pé à ń ṣe ayẹta tó tún nìkan aburú mi tó ṣe fún yẹn ni. tó lè ṣe fún yàn. ṣé tẹ bá ń bẹ̀yìn wọlé gbogbo oògùn ni máa jẹ́ mọ́ ni. oògùn nìkan náà ni. ló ń pa gbogbo oògùn. ẹni tó bá wá láìkí pàtàṣe jẹ́ àwúre. yọ pé ìyàwó yẹn lẹ́yìn ló wá láìkí kó tàbí kẹfẹ́ nìyẹn tó ní kí n máa gbẹ̀yìn wọlé. ẹ sọ pé ó dákun jẹ́ máa bójú lé wọlé bẹ́ẹ̀ ni dákun jẹ́ máa bójú lé wọlé fáfà ní èmi kó lè máa rí mi. Bàbá kábàáwò dára ẹ ti wà tipẹ́ Ọlọ́run sì kún yín Ọlọ́run kẹ́yìn ṣùgbọ́n kí láti sọ ni pé wọ́n ní kò sóògùn mọ́ olóògùn ò jẹ́ mọ́ ṣé lóòótọ́ lóògùn ò jẹ́ mọ́ ṣé lóòótọ́ ni sàrà ò gbà mọ́. àwọn tó sọ bẹ́ẹ̀ wọ́n gọ̀ ni kò sóògùn mọ́ títí ìgbà mi tẹ́tù máa bá pàdé orúkọ yín Sesan Adewusi tá ń tọ́lọ̀ nọ́mbà táwọn ìbàdàn fẹ́ kàn sí nọ́mbà ẹ ṣe o tẹlifóònù nọ́mbà mi 08054749455. ẹ ṣeun àbáṣe Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́